mo kí ọlọ́wọ́n ọba mo ṣèbọ olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbọ Ọ̀rúnmìlà tó rí ẹni tí ò sunwọ̀n ṣe mojúbọ ọkùnrin mojúbọ obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. èyí ni ìwádìí oṣù karùn-ún May ti ọdún 2024 fún àwọn tó ń lo ìràwọ̀ omi agbára kánsà. ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá ẹ bá mi pín ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ kó kárí ilé kó kárí oko kó lọ kanlẹ̀kùn kó lọ kọ àwọn tó ń lo ìràwọ̀ omi agbára kánsà lára kí ilé jẹ́ wúlò tó ń ta àǹfààní fún wọn kí ẹ pín nínú ṣíṣe iṣẹ́ ìjọmọ ènìyàn yìí. ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí oṣù yí padà òun ló máa jẹ́ fún yín o. oṣù yìí máa fún yín ní àǹfààní láti lè mọra yín sí láti lè ronú jinlẹ̀ nípa aró agbára èyí tí ẹ ní àti nípa àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe tí gbogbo ó fi gún régé. mo kì í káàbọ̀ sínú oṣù karùn-ún May lẹ́ẹ̀kan sí o. oṣù yìí asọ̀yìn sí rẹ̀ asọ̀yìn sí owó asọ̀yìn sí ìfọ̀kànbalẹ̀. nínú oṣù yìí kí ẹ rí dájú pé ẹ trọ́ọ̀sì ara yín dáadáa kí ẹ trọ́ọ̀sì àwọn ohun tó ń sọ sí yín ní ọkàn á ràn yín lọ́wọ́ dáadáa nínú oṣù yìí. nínú oṣù tó kọjá sọ fún yín pé kí ẹ mú sùúrù lò lórí àwọn nǹkan kíkan tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ sì ni tẹ́ bá lè mú sùúrù lò àwọn nǹkan tí ẹ ń ṣe ó máa lọ sí iwájú sí dáadáa. ọ̀dọ̀ Mercury retrograde èyí tó ṣẹlẹ̀ ní oṣù tó lọ ó ṣeéṣe kí ó fa delay púpọ̀ fẹ́yìn tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí kí nǹkan yín dàbí ìgbà pé ó fẹ́ rí bákan láti bí April 1st títí di bí April 25 ní oṣù tó lọ. ṣùgbọ́n gbogbo yẹn ti dópin báyìí òmìnira ti dé báyìí. ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí ní ọjọ́ Thursday ìyẹn May 2 kí ẹ rí dájú pé ẹ ronú nípa àwọn nǹkan tí ẹ nílò fún ara yín láti lè gbégbèsè ayé ìrọ̀rùn láti lè mú kí gbèsè ayé tún tẹ̀síwájú. ó sì tún ṣeé ṣe kí lọ́jọ́ yẹn kí ẹ find out pé ẹ kàn déédéé tọ́jú ara yín ẹ kàn déédéé wo nǹkan tó wù yín láti ṣe láti bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra yín ní ọjọ́ yẹn sì rèé kí ẹ rí dájú pé ẹ ṣe nǹkan tí ó bá máa tẹ́ yín lọ́rùn dáadáa tí ó máa fún yín ní ìrọ̀rùn ní ọjọ́ náà. ní ọjọ́ Tuesday ìyẹn May 7 a máa ní òṣùpá tuntun kan ní ojú ọ̀run ìyẹn ní òmùní Taurus tí ìsìn sọ fún yín pé a túbọ̀ jẹ́ kí ẹ ní àǹfààní sí àwọn ọ̀rẹ́ tuntun àwọn olólùfẹ́ tuntun àwọn alábàáṣe tuntun ó ṣeé ṣe kí ẹ meet àwọn èèyàn tuntun ní ọjọ́ náà. pípàdé ènìyàn tuntun yìí ò wá ní kí ẹ dà wọ́n tí ẹ ti ń bá ṣe tẹ́lẹ̀ kí ẹ dà wọ́n nù kí ẹ túbọ̀ fìfẹ́ bá wọn ṣe torí yẹn gangan ló dára jù fún yín kí ẹ máa ṣe kí ìlọsíwájú lè dé bá yín. ní ọjọ́ Tuesday yẹn May 14 instinct yín máa lágbára ní ọjọ́ náà àwọn ọ̀rọ̀ tá máa sọ sí yín lọ́kàn ó máa lágbára ó máa pọ̀ díẹ̀ ní ọjọ́ náà. ẹ máa feel urge láti nífẹ̀ẹ́ sí ẹni tó súnmọ́ yín á dàbí gbà pé kí ẹ tún fìfẹ́ hàn dáadáa sí àwọn ọ̀rẹ́ ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ ọkọ ó lè jẹ́ ẹnikẹ́ni èèyàn kan péré lọ́jọ́ yẹn ó máa kó sí yín nínú ẹ̀mí tí ẹ sì máa tún nífẹ̀ẹ́ dáadáa sí ju ti àtẹ̀yìnwá lọ ní ọjọ́ náà. ṣùgbọ́n kí ẹ wá rí dájú pé ẹ fìfẹ́ hàn sí gbogbo èèyàn látàrí pé ara nǹkan tí ẹ̀yin tẹ̀ ń lò ràwẹ̀ wá ṣe láyé òun náà ni kí ẹ máa fìfẹ́ hàn sáwọn èèyàn níwọ̀n bàbá tẹ bá ti ń fìfẹ́ hàn sáwọn ènìyàn gbogbo nǹkan yẹn máa lọ bó ti yẹ kó lọ. kíkanra tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lò ràwẹ̀ yìí máa ń kanra lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí mood swing tó máa ń ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń ṣe àkóbá ńláńlá fún wọn lọ́pọ̀lọpọ̀ kí ẹ rí dájú pé ẹ fìfẹ́ hàn sí àwọn ènìyàn. ẹ̀yin tí ẹ sì ń lò ràwọ̀ yìí ní ọjọ́ Wednesday May 15 yóò máa ṣe bí ìgbà pé kí ẹ máa báwọn èèyàn ṣe púpọ̀ ẹ máa wà very social ní ọjọ́ náà. ẹ fàyè gbà kí àwọn ọ̀rẹ́ wa yín wá ẹ fàyè gbà kí ẹ jọ rojọ́ kí ẹ jọ sọ̀rọ̀ papọ̀ á jẹ́ kí ìbáṣepọ̀ yín kó tún dánmọ́rán dáadáa ní ọjọ́ náà. tó bá di lọ́jọ́ Thursday yẹn May 16 ó ṣeé ṣe kó dàbí gbà pé ẹ tiẹ̀ nílò ẹnìkankan rárá ní àkókò yẹn ní ọjọ́ Thursday yẹn May 16 kódà àwọn tó jọ́kùnrin gan ó ṣeé ṣe kí wọ́n máa wulẹ̀ ní libido púpọ̀ ní ọjọ́ náà kọ́ máa wulẹ̀ ní sexual urge púpọ̀ ní ọjọ́ náà. ní ọjọ́ Monday ìyẹn May 20 a máa bọ́ sí àkókò àwọn tó ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tí ó sì ní ohun tó ń sọ nípa ìgbésí ayé yín. ọjọ́ yẹn sọ fún yín wípé ẹ tún ní agbára bá ti ń ronú nípa nǹkan tí ń sọ sí ni lọ́kàn bíyàn sì ṣe ń ṣiṣẹ́ lé lórí ẹ tún ní agbára yẹn tó ṣe pé àwọn nǹkan rere á sọ sí yín lọ́kàn ní ìtọ́jú pé tẹ bá ṣiṣẹ́ lé lórí ó ṣeé ṣe kí ó bí ire fún yín. tó bá di ní ọjọ́ Thursday yẹn May 23 a máa ní òṣùpá àràbàǹdẹ̀ kan ní ojú ọ̀run. ọjọ́ yẹn wá ń sọ fún yín wípé kí ẹ relax dáadáa kí ẹ fún ara yín kí ẹ ṣètọ́jú ara yín dáadáa púpọ̀ ní ọjọ́ yẹn. ó wá ṣeé ṣe ní ọjọ́ yẹn náà pẹ̀lú kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ wá tún máa ronú nípa relationship àbí love life yín ní àkókò náà ní ìtò ṣe pé àwọn apá kan nu yín ó ṣeé ṣe kí ẹ wà worried nípa rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn apá mi nu yín ó ṣeé ṣe kí inú yín dùn kí ọkàn yín kún fún ayọ̀ lákòókò yẹn. kí ẹ wá gbìyànjú láti láti clear mind yín lẹ́yìn tí ẹ bá ronú nípa ẹ̀ díẹ̀ kó má bàa fa nǹkan tó ṣe pé ẹ máa rò láròjù ní tí ó sì dá ọjọ́ yẹn ọjọ́ tó yẹ kí ẹ fi sinmi kí ẹ fi wà láyọ̀ ni ó dára kí ẹ tètè wọlé sùn ní ọjọ́ náà pẹ̀lú ní ọjọ́ Saturday yẹn May 25 ọjọ́ yẹn encourage yín
láti rí dájú pé àwọn nǹkan tí ó ń sọ sí yín lọ́kàn látọjọ́ pípẹ́ kí ẹ gbìyànjú láti magnify ẹ̀, láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí kí ó lè bí oore fún yín ní oṣù yìí lápapọ̀. Kí ẹ má gbé nǹkan yín, kí ẹ má gbé sí ìkẹ́ èèyàn kankan wípé lágbájá máa bá mi mójútó kínní, àyàfi tẹ́niyẹn bá jẹ́ bí ọmọ àbí tó jẹ́ bí ẹ̀jẹ̀ yín nìkan ló yà kù. Torí tẹ́ bá ní kéèyàn kan bá yín mójútó nǹkan yín, ó ṣeé ṣe kí nǹkan náà kí ó kó dìbàjẹ́ fún ọ̀tá yín, kí wọ́n má mójútó dáadáa bí ẹ ṣe ń fẹ́. Ẹ má ṣe pé fẹ́nikẹ́ni rárá nínú oṣù yìí. Gbogbo ìpè tẹ́ bá ṣẹ́ nínú oṣù yìí ó ṣeé ṣe kó ṣe pé a fẹ́ máa bounce back sórí ọ̀tá yín ni. Ìràwọ̀ yín ò fàyè gbà kí ẹ ṣépè rárá nínú oṣù yìí. A tún máa pàdé nínú oṣù kẹfà June láṣẹ Èdùmàrè. Oṣù May yìí á bíire, á báyọ̀, á bí ìdùnnú, á bí ìfọ̀kànbalẹ̀, á bí ìdàgbàsókè fún yín láṣẹ Ọlọ́run. Báyẹn gbọ́ ìkìlọ̀ kí ẹ sì mú lò. Ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan òun lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ti fẹ́ support wa, tẹ́ fẹ́ sponsor wa náà, ẹ láǹfààní láti support wa. Ẹ lè kàn sí wa ní WhatsApp náà pẹ̀lú, ẹ sì lè pe nọ́mbà wa lórí TikTok ńbẹ̀ àbí lórí Facebook. Ọkàn wa balẹ̀, àrí bí a ṣe ń fẹ́ láṣẹ Ọlọ́run ọba. Ire o.